Hi everyone, welcome to my channel. Ǹjẹ́ gbogbo èèyàn tó wà láyé yìí ló ní spiritual problem ni tó fi jẹ́ pé tí babaláwo bá gbé fá kanlẹ̀ wá ní ìṣòro kan báyìí ló ń ṣe ẹgbẹ́ ṣàlàyé ẹ̀ fún wa. Ẹ ṣé, kò sí ẹni tí a bí nínú obìnrin tí kò ní èèwọ̀ tàbí èṣè lọ́rùn. Òun ni ó fà á tó fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ pé babaláwo máa ń fi kún ọ̀rọ̀ ifá torí kò ṣeé ṣe. Ẹlòmíà ní pé kò sí bí ifá ò ṣe balẹ̀ tí kò ṣe ní yan ẹbọ, kò rí bẹ́ẹ̀. Tòótọ́ ifá ò lè balẹ̀ kó má yan ẹbọ, àmọ́ kì í ṣe gbogbo ifá tí a bá dá fún yàn ìní sọ pé ká lọ sí ẹbọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì là dá ifá fún tí ifá ò ní yẹ̀ wò débi pé yóò ní ẹbọ rúrú nítorí pé ó ní ẹlẹ́dàá tolúkálùkù tó gbé wá sáyé. Nínú ẹlẹ́dàá téèyàn bá gbé wá sáyé àti pé bí wọ́n bá ṣe bí òun ní mú pé a lọ sílé babaláwo pé a béèrè lérí ọ̀rọ̀ ifá tí yan ẹbọ fún ni. Ẹlòmíì ègún ìdílé, ègún ti wà lórí àwọn òbí ẹlòmíì débi pé ègún ìyá tí ò bá gbọ́rọ̀ sẹ́kọ lẹ́nu á ran ọmọ látòrí ìran kínní tó fi dórí ìran kẹta. Níbi àwọn à ń ṣètùtù aya ilé awo, arúbọ, ìtàjẹ̀sílẹ̀ wọ̀nyí òun ló máa ń pa ègún ọ̀pọ̀lọpọ̀ míì rẹ́ léyìí tó já sí pé òun ló mú pé kí ìṣẹ̀ṣe kó má bàa parẹ́. Tí ìṣẹ̀ṣe tí ò bá sírú àwọn nǹkan wọ̀nyí tó jọ mọ́ ìṣẹ̀ṣe tàbí ifá báyìí, ọ̀pọ̀lọpọ̀ míì ni ó máa kú sínú ẹ̀ṣẹ̀ tàbí sí inú ìṣòro. Ifá yìí ló jẹ́ olùgbàlà tàbí olùrànlọ́wọ́, òun la fi pè ní Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Kí nìdí? Tí a bá ẹni tí ó bá ya ilé awo lọ tó bá lọ dá ifá, dandan ni kí àtúnṣe wáyé lérí ọ̀rọ̀ rẹ̀. Dandan ni kí àtúnṣe wáyé lérí ọ̀rọ̀ rẹ̀ nípa pé ó bá ṣètùtù tó bá jáde sí i. Kì í wá ṣe gbogbo èèyàn lè tutù tó lè jáde sí. Kò kì í ṣe gbogbo èèyàn tó bá ti lọ sílé awo pó lọ dáfá òun lè tutù máa ń jáde sí. Àwọn nǹkan tí mú pé kí ètùtù ó jáde sí yàn òun ni ègún. Ẹlòmíràn wà tí ó já sí pé a ti gba ègún látẹnu òbí rẹ̀. Ọmọ mìíràn wà tó ṣe pé kò ní gbọ́rọ̀ sóbí rẹ̀ lẹ́nu. Nínú àwọn tí adé fi ń sọ̀rọ̀ yìí, ẹ rí i pé àṣẹ wà lẹ́nu òbí sí ọmọ. Bó ṣe bàbá, bó ṣe ìyá, àṣẹ wà lẹ́nu òbí sí ọmọ. Ẹlòmíràn ti kọsẹ̀ láti ipasẹ̀ òbí rẹ̀ tí òbí wọn tí ó dẹ̀ ti kú sọ́run. Àwọn nǹkan wọ̀nyí máa ń fa pé kẹ́lòmíì gan bó bá tilẹ̀ lọ sí oko awo léyìí tá à ń pè ní ilé ifá tàbí kó ṣe àyẹ̀wò ara rẹ̀, wọ́n á ní babaláwo pé babaláwo bá wọn ṣe ètùtù tàbí ṣe àyẹ̀wò lérí ọ̀rọ̀ ara wọn pé wọ́n rí olójútùú rẹ̀. Àwọn ègún mìíràn wà tó ṣe pé kò lè parẹ́ nípasẹ̀ ègún tó bá ti wáyé láti ẹnu òbí ẹni. Àwọn nǹkan tí ó máa ń fà á nìwọ̀nyí. Àmọ́ pé ipa ọ̀tá, pé bóyá ọ̀tá ìdílé, ọ̀tá ẹnu iṣẹ́, ọ̀tá ọkùnrin, ọ̀tá obìnrin, gbogbo nǹkan wọ̀nyí tí èèyàn bá lọ sí ilé ifá, èyí tí à ń pè ní ilé awo tàbí ní ìlànà ìṣẹ̀ṣe ní ipasẹ̀ Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà á tú ẹni wọ̀nyí, á túrú ẹ̀dá bẹ́ẹ̀ sílẹ̀ ní babaláwo tó bá ti jẹ́ pé ó mọ dídá ifá tó dẹ̀ mọ rúrú rẹ̀, tó dẹ̀ mú òtítọ́ tó dẹ̀ fi ṣe. Nǹkan wọ̀nyí ń jẹ́ kí ìtúsílẹ̀ ó wáyé nípasẹ̀ Ọ̀rúnmìlà.
èyí tó ti dájú jù tó ti dára jù ń bẹ̀ ni pé ká fi òtítọ́ ṣe é torí pé gbogbo àwa tí a sọ pé a pera wa ní babaláwo wọ̀nyí kì í ṣe gbogbo wa la ní òtítọ́ láti fi ṣe àwọn nǹkan tí à ń ṣe wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ kà á kún pé Ifá yìí ó fi ń ba ti ọmọ ẹnìkejì jẹ́ nípasẹ̀ pé mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ mo ṣàyẹ̀wò pẹ̀lú mi mo ṣàyẹ̀wò pẹ̀lú ẹ pé ká gba owó ká má fi ṣe nǹkan tí ó yẹ kí á ṣe àwọn nǹkan wọ̀nyí tí kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ pẹ̀lú Ifá yìí gangan tí à ń pè ní ìlànà ìṣẹ̀ṣe yìí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa babaláwo òun ló ń gbùsùwúrú wà bẹ́ẹ̀ léyìí tí ìlànà Ifá yìí dẹ̀ takò ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ kò lè ní ẹ̀mí gígùn torí pé Ifá tí à ń sọ yìí gangan irúnmọlẹ̀ kan ni ẹni tó bá dẹ̀ fi òdodo ṣe òun ni ìmọ̀lẹ̀ ẹ̀ gbè ẹni tí ó bá ń fi òdodo bọ Ifá tàbí láti fi ṣe Ifá òun ni Ifá máa ń gbè ẹni tí ò bá fòdodo ṣe Ifá ò ní gbé o òun la fi sọ pé Ọ̀rúnmìlà àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe òun ni Ifá Ọ̀rúnmìlà kò sí nǹkan tí ó wà tá a lè sọ pé ìṣòro tí Ọ̀rúnmìlà ò lè tú torí Ọ̀rúnmìlà a kì í fi ba tèèyàn jẹ́ a máa fi tún orí aláìsàn ṣe ni torí ìṣẹ́ ló ṣẹ́ Ọ̀rúnmìlà tó fi mú ìṣẹ́ ṣe aya ẹni tí ìṣẹ́ bá ṣẹ́ tó ní ìṣòro òun náà là á sọ pé kó gboko awo lọ oko awo yìí kò sóko awo kan tó ju t'Ọ̀rúnmìlà lọ o torí aṣọ ògùn ajáwé ajágbò ìkin Ifá yìí òun ni ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan gbòógì tí ó jẹ́ àbáláyé kó tó di pé àwọn baba ńlá wa ń ṣe kó tó di pé oríṣiríṣi ẹ̀sìn bí ẹ̀sìn ìgbàgbọ́ ẹ̀sìn ìmọ̀le àwọn ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà wọ̀nyí dé àwọn nǹkan wọ̀nyí làwọn baba wa ń ṣe níjọ́ kìíní àná ẹni tí ó jẹ ọba nínú ìlú Ifá yìí làwọn baba wa ń lò níjọ́ kìíní àná tó dẹ̀ ń tùbà tó ń tùṣẹ́ ìgbà tá a lo Ifá Ọ̀rúnmìlà yìí mọ́ òun ni gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí dojúrú àmọ́ ẹni tí ó bá yà sí ìlànà Ọ̀rúnmìlà yìí tó bá bẹ̀rẹ̀ sí lò ó tó bẹ̀rẹ̀ sí tọ́ tó bá ń ta tó ń tọ́ ọ̀rọ̀ rẹ̀ á lójútùú o á lójútùú ó la fi pé Ifá Ọ̀rúnmìlà ní àtòrí ẹni tí ò sùn àṣe ó jẹ́ bí àlàyé àárín wọ̀nyẹn sì jẹ́ Ọ̀rúnmìlà kò sí nǹkan tí ó lè já sí ìdè tàbí ìdíwọ́ tàbí ìdènà tí Ọ̀rúnmìlà ò ní tú kí wá ṣe gbogbo èèyàn lè tutù lè jáde sí kò kì í ṣe gbogbo èèyàn tó bá ti lọ sílé awo pó lọ dáfá òun lè tutù máa ń jáde sí àwọn nǹkan tí mú pé kí ètùtù ó jáde sí èèyàn ó ní ègún ẹlòmíràn wà tí ó já sí pé a ti gba ègún